níṣẹ́ ni wọ́n mà ní ọ̀rọ̀ fẹ́ẹ́ di iṣu àtàyànyàn ní ààfin Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́. Kábíyèsí ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọ̀kẹ̀ kẹta ní ọjọ́ ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, nígbà tí wọ́n ní gbajúgbajà olóyè ìlú Ògbómọ̀ṣọ́ tó ṣẹ̀ṣẹ̀ sọ di balógun ìlú Ògbómọ̀ṣọ́ ìyún ọ̀mọ̀wé Sàká Adébìtẹ́ Balógun tí wọ́n ní bàbá náà ó fẹ́ lọ sínú ààfin Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí láti ṣe àwọn orò àti ètùtù kan tó yẹ fún ipò balógun tí ó wà, ṣùgbọ́n tí wọ́n ní níṣe ni àwọn ìdílé ọba ìyún àwọn ọmọ obìnrin tí wọ́n jẹ́ ọmọ ìdílé ọba Ṣọ̀ún kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pariwo lé bàbá náà lórí, tí wọ́n sì ní wọ́n padà yẹ̀yẹ́ bàbá náà kúrò ní ààfin ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ rántí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n ní àjọṣepọ̀ àárín olóyè Sàká Adébìtẹ́ Balógun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ di balógun ìlú Ògbómọ̀ṣọ́ àti ọba Ghandi Àfọlábí Ọláoyè ìnálájọṣepọ̀ àárín wọn ò dára, nítorí tí wọ́n ní olóyè Sàká ó ń ṣàtìlẹ́yìn fún ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Imam Yunus Soliat Olúṣínà Ayílára, èyí tí òun àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ tí wọn kò jọ gba tira wọn tí wọ́n jọ ń bá ara wọn jà tídé àìyedè wà láàrin àwọn méjèèjì, tá a sì gbọ́ pé eléyìí ni ló fẹ́ dá èdè àìyedè sílẹ̀ láàrin olóyè Sàká Balógun àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́. Ṣá o, láìpẹ́ yìí ni Ṣọ̀ún ṣẹ̀ṣẹ̀ fi Sàká Balógun ló ṣẹ̀ṣẹ̀ fi joyè balógun ìlú Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n a gbọ́ pé kò tíì parí àwọn orò tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbóyè tí ó máa lẹ́tọ̀ọ́ láti máa jókòó ti Ṣọ̀ún nínú ìpàdé tó bá ga jù nínú Ògbómọ̀ṣọ́ àti tí wọ́n bá fẹ́ sọ àwọn nǹkan tó ṣe pàtàkì. Ṣá o, orò tó kù tó agbópọ̀ fẹ́ ṣe fún olóyè Sàká Balógun láti di balógun kan pátápátá ó ní orò kan tí wọ́n pè ní kì í jẹ tó sì jẹ́ pé inú ààfin Ṣọ̀ún ni wọ́n ní yóò ti ṣe tí Ṣọ̀ún gbọ́dọ̀ wà lórí ìjókòó. Àwọn pé ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ni olóyè Sàká Balógun ló lọ sínú ààfin ìlú Ògbómọ̀ṣọ́ tó wà lágbègbè ọjà Àgbò láti ṣe àwọn orò yìí, ṣùgbọ́n tí wọ́n ní níṣe ni àwọn ọmọbìnrin kan tí wọ́n wá láti ìdílé ọba náà bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ sí i tá ń pariwo lé bàbá náà lórí pé kí ló ń wá nú ààfin. Wọ́n ní ṣèbí ó ti sọ̀rọ̀ àbùkù sí Ṣọ̀ún, wọ́n ní ṣé Ṣọ̀ún tó yẹ̀yẹ́ inú tó wá fẹ́ máa bá báyìí láti wá jókòó tì, tá a sì gbọ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó di ariwo ńlá gẹ́gẹ́ bí ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára kan tó máa ń kọ̀rọ̀ nípa ìlú Ògbómọ̀ṣọ́ ìyẹn Ògbómọ̀ṣọ́ Insight bó ṣe gbé ìròyìn náà jáde. Ó ní gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ni wọ́n sọ fáwọn ìpọ́n yẹ̀yẹ́ ọ̀mọ̀wé Sàká Adébìtẹ́ Balógun. A gbọ́ pé wọ́n náà tiẹ̀ ti sọ fún bàbá náà pé kó má wulẹ̀ wá sáàfin lọ́jọ́ Monday nítorí pé kábíyèsí tí ó máa gbà á lálejò kò sí ní àtòsí lọ́jọ́ náà. Kódà wọ́n ní ààrẹ àgọ́lù Ògbómọ̀ṣọ́ olóyè Ṣọbalájí Ọ̀tọ̀lọ́rìn òun náà ti sọ fún bàbá náà wípé Ṣọ̀ún ò sí nílé kó wá lọ́jọ́ sí kábíyèsí tí ó wà nílé, ṣùgbọ́n tán ní bàbá Sàká Balógun ò gbọ́ kó tó di pọ́n láwọn ọmọ ọba wọ́n yẹ̀yẹ́ bàbá náà lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí. Lásìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí àti ọ̀mọ̀wé Sàká Balógun àtàwọn ọmọ ọba ìlú àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ inú wọn ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí.